àsìkò yìí o ẹ tún káàbọ̀ sórí ètò wa tá a pè ní àròjinlẹ̀. Ìṣẹ̀lẹ̀ abàmì kan tó ṣẹlẹ̀ lógùn state ní Nàìjíríà nílùú kan tá à ń pè ní Kílà àràpẹ̀rẹ̀ abúlé kan tá à ń pè Kílà ńlá fẹ́ mú wá fún yín. Ẹ wo létẹ̀ ń wò lójú àwòrán mi yìí, inú ilé yìí gan-an ìṣẹ̀lẹ̀ abàmì yìí ti ṣẹlẹ̀. Ohun tá a sì gbọ́ pé ó ṣẹlẹ̀ nínú ilé yìí náà ni wípé wọ́n ní odidi èèyàn 5 inú wọn fò ṣánlẹ̀ tí wọ́n sì kú nínú ilé yìí. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ o, wọ́n ní àmàlà ni wọ́n jẹ gẹ́gẹ́ bí oúnjẹ alẹ́ lájẹsùn oúnjẹ alẹ́. Wọ́n ní wọ́n jẹ àmàlà yìí tán ẹni kálukú wọ́n sì rèé sùn. Nígbà alẹ́ mọ́ àwọn ọmọ tó lọ léèwé gba léèwé lọ, bàbá gbẹnuṣẹ́ rẹ̀ lọ, àwọn tí ń gbé lọ́dọ̀ wọn náà gboko lọ. Ṣùgbọ́n nígbà tí ó fi di ọwọ́ ọ̀sán, àwọn ọmọdé láti léèwé, ẹni àkọ́kọ́ dé ó ní nírùn. Bàbá rẹ̀ sọ pé rèé wo oúnjẹ kọ́ ra kọ́ jẹ, ẹnu kọ́mọ yóò rò oúnjẹ yóò jẹ. Inú bẹ̀rẹ̀ sí í rún, ó di ohun tí wọ́n gbé dìgbàdìgbà, ó di hospital. Bàbá tó gbé ọmọ yìí lọ hospital, ó wà lọ́hùn-ún ni wọ́n tún gbé ọmọ kejì tóun náà dé láti léèwé, wọ́n tún pèrè bá bàbá yìí lọ hospital. Ẹ má jẹ́ ń sọ ohun tó ṣẹlẹ̀, àwọn tó ṣẹlẹ̀ yìí ṣojú wọn gan, àwọn ni wọ́n ròyìn fún yín lẹ́fi mọ̀ pé ayé tá a ń lò yìí ti pẹ́ gbà á gbèje o. Àròjinlẹ̀ ló sì bí ẹ fura nínú ayé tá a wà yìí. Báwo ni ó ṣe ṣẹlẹ̀ gan? Ẹ jẹ́ á gbọ́ lẹ́nu àwọn tọ́rọ̀ ṣojú wọn nílùú Kílà. Bàbá ẹ dákun bá wa ṣàlàyé bọ́rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ gan. Orúkọ tèmi ni Johnson Odùdé. Johnson Odùdé. Tí bàbá onílé yìí tí ṣẹlẹ̀ sí tó jẹ́ alága ẹgbẹ́ àgbẹ̀ tí mo jẹ́ igbákejì wọn. Alága ẹgbẹ́ àgbẹ̀ nílùú táwa yìí. Nílùú yìí. Fún ní cluster ìlúgùn cluster alága ni. FO ní ẹgbẹ́ wa alága. Alága tó ní. Èmi ni mo wá jẹ́ fáìsì wọn ní FO wa. Ní FO yìí. Mutual success. Ó dà. Ní Kílà. Kí ni ohun tó ṣẹlẹ̀? Ẹ bá ṣàlàyé ẹ̀kẹ́ yànnà náà. Ìṣẹ̀lẹ̀ yìí bí tí mo fi ojú rí nítorí ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ó jẹ́ ọjọ́ Wednesday. Ọjọ́ yẹn jẹ́ ọjọ́ tá a máa ń ṣe meeting. Àsìkò tí meeting wa fẹ́ tó, èmi ti dé sí ilé ọ̀dọ̀ wọn pé láti lè jọ kọjá sí ibi tá a ti ń ṣe ìpàdé nílé ẹgbẹ́ wa. Ọmọ wọn kan wọ́n ti gbé wá láti sí school tó ní wọn nínú rún. Ibẹ̀ yẹn ọmọ yẹn wá níbi ń pa òun dádì ebi ń pa òun. Wọ́n bá fún lówó pé kó lọ ra búrẹ́dì yẹn tán fún tó wá búrẹ́dì lọ tí ò rí búrẹ́dì tó padà dé. Ó ní dádì òun ò rí búrẹ́dì. Bá ṣe máa tajú kan báyìí ọmọ ó ti ń sọra nù tó ti ń ṣe gbogbo ẹ̀ bí bàbá ṣe mú ṣòkòtò lábẹ́rẹ́ kìràkìtàkìtà bá ṣe gbé ọmọ yẹn lọ sí hospital tó wà ní àràǹdì ìbílẹ̀ wọn tí wọ́n ń pè ní Ajítọ́lá hospital yẹn aṣágbé ọmọ yẹn lọ. Ibẹ̀ yẹn láwà wọ́n pé ìyàwó wọn pé mọ́mí Paul mo wà lájítọ́lá báyìí pé àwọn ti gbé lé àwa pé ó ti rẹ̀. Wọ́n ṣàṣe sọ bẹ́ẹ̀ yẹn tán nìyẹn wọ́n tún sọ pé ọmọ àbúrò àwọn Joseph òun náà ti dára nù pé àwọn ti gbé ìpọn àwọn ti tún gbé bọ̀ wọ́n gbé bọ̀ wá wọ́n ti tún gbé kejì dé bá wa ní hospital yẹn náà ní again. Ibi tí wọ́n gbé yẹn dé tí wọ́n tún fẹ́ máa tọ́jú yẹn ṣe gbáṣàwó ṣe nǹkan kan bẹ́ẹ̀ èyí tó jẹ́ first born wọn gan tó kọ́kọ́ bí Paul yẹn ti school bọ̀ orí inú àwọn ọmọ ẹgbẹ́ wa tó ń bọ̀ wá sí meeting tó ń gbọ́kadà bọ̀ ọmọ yẹn ní ẹgbẹ́ òun délé wọ́n ṣe gbé ọmọ yẹn délé kò ìjù ṣẹ́jú 5 lọ tí wọ́n gbé ọmọ yẹn délé ọmọ yẹn tún wá jáde nulẹ̀ ó wá bá wa níbi lọ́mọ yẹn wá jáde wá bá àwọn tó ti wà nílé ẹgbẹ́ ló wá sọ fún wọn pé inú òun kankan bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe tún gbé òun gan dìgbàdìgbà tó tún gbé wá bá wa ní hospital nìyẹn again ó dọ̀ ọmọ 3 tó kú bẹ́ẹ̀ yẹn tí wọ́n sì kọ́kọ́ gbé dé hospital yẹn tó bẹ̀rẹ̀ sí ní tọ́jú wọn. Mo bá béèrè lọ́wọ́ wọn pé kí ni gbogbo yín jẹ nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní àmàlà làwọn jẹ lálẹ́ àná kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ó dà ọmọ iṣẹ́ yín tó ń bá ń ṣiṣẹ́ ọdún kọ́ ìbò nìyẹn wà wọ́n níyẹn wà lóko ó kó kẹ̀. Akọ̀wé kó wa lọ gbọ́kadà kó já wá ọmọ yẹn lọ sí oko bàbá gba nú òkú ráìsì yẹn lọ làwọn lọ́wọ́ ọmọ yẹn adébẹ̀ àpè nú abẹ́ pákí kan ló lọ sùn sí ibi tó sùn yẹn ṣá
bó máa jáde sí wa mo tiẹ̀ wá fẹ́ gbọ́rọ̀ ẹnu ẹ̀ kí n lè mọ condition tó ń wà mi kọ́kọ́ sọ pé kíní kan kí ni wọ́n ṣe òṣìṣẹ́ ẹ ni ó dẹ̀ máa gbowó ọdún ó máa gbọ́ kadà nǹkan bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ rí ibo ló wá lọ sùsù bẹ́ẹ̀ ó ní dádì kì í ṣe bẹ́ẹ̀ sáà mọ̀ pé òun ò ń ṣe bẹ́ẹ̀ yìí pé inú kan ló ń dààmú òun ló sàn fọwọ́ ṣe báyìí. òun náà jẹ́nu àbàlá yẹn. òun jẹ́nu ẹ̀ wọ́n jọ jẹ́ sùn mọ̀jú ní kíní ẹ̀ ṣẹlẹ̀. ó dáa ìbílẹ̀ ló yẹ kó o máa bọ̀ bó o bá ti ẹ̀rìn ìtagbára ẹ̀ ò bá gbé àwọn tó bá bá ẹ lọ́nà wọ́n á lè mọ bí wọ́n ṣe máa gbé ẹ dé pàṣẹ lè sọ̀rọ̀ pé bí báyìí lélẹ̀ yìí pàṣẹ ṣe ká má fọ̀rọ̀ gùn bá ṣe gbé ọmọ yẹn tóun náà di ọ̀rọ̀ hospital nìyẹn o bàbá onílé yìí òun gan tó ń tí ò ti kíní ò ti àfẹ́ tiẹ̀ tẹ́lẹ̀ ó ti di pé òun náà ti dára nù ní alága yín ní alága wa òun náà ti dára nù bó ṣe ti tún dára nù àwọn bíi márùn-ún wọ́n ti wà lórí kíní lọ hospital bákúbáyé ó wá kù ìyá tí ó wá ń ṣe gbá ṣàwo ṣe kíní kan ìgbà gbogbo ẹ̀ ṣàdójúrú bí gbogbo ẹ̀ ṣe bá a ṣe rí látijọ́ yẹn tá a ti bẹ̀rẹ̀ ènìyàn tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kú pì bí àdé àgíríkì lẹ́kọ̀ọ́ yìí ó ti kú báyìí. Marun. bẹ́ẹ̀ ṣe ń bọ̀ bá a ṣe ń bọ̀ ń bí lọ́wọ́lọ́wọ́ náà wọ́n ti tún kú o pé wọ́n ti ń gbé yẹn bọ̀ ẹnìkan tó ń ṣe ìyàwó onílé yìí. àwọn nìkan ló sì wà láyé tí wọ́n ń tọ́jú ẹ̀ ọ̀rọ̀ yìí lágbára o ṣé káwá ẹja wò kí la lè rò pé ó wà nínú oúnjẹ tí wọ́n jẹ. ohun tó pamọ́ lójú èèyàn ojú Ọlọ́run ló tó àwa ènìyàn a ò lè mọ ohun tó ṣùgbọ́n Ọlọ́run ló ṣàmọ gbogbo ẹ̀mí ìmọ̀ nǹkan tí mo lè sọ. bàbá onílé ńkọ́. ṣé báyìí bàbá onílé ti lọ. ó ti lọ ṣé wọ́n ti sin wọ́n. wọ́n ti sin wọ́n. ẹ tí ì gbọ́ nǹkan kan a tún gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì torí pé ẹ̀rí mọ́ jẹ́ nìṣó ni kó bá jẹ́ pé bóyá ẹnu ẹnìkan péré láti wá gbọ́rọ̀ ẹ̀jẹ̀ á tún gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì bóyá ohun táwọn ó sọ yóò tún yàtọ̀ sí ohun tí bàbá wa tí wọ́n kọ́kọ́ bá wa sọ̀rọ̀ yìí tí wọ́n wí ẹ̀jẹ̀ á gbọ́ ohun tí ìkan nínú àwọn aráàlú yìí táwọn náà tún bá wa sọ ẹ̀yìn ṣọlẹ̀ ẹ̀jẹ̀ á gbọ́ ohun tó ṣẹlẹ̀ tó. Ògúndìmú Àìsáyà bó lẹ ṣe jẹ́ ládùúgbò yìí bàbá. chairman community ó yá bàbá arákùnrin tí wọ́n kó jàmàlà òun àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ yìí téèyàn márùn dẹ̀ kú kí lẹ lè sọ nípa ẹ̀. ẹ bá a gbóhùn sókè. ó ṣàjòjì sí wa torí pé gbígbọ́ tá a máa gbọ́ ni pé wọ́n ti lọ sí hospital kí ló ṣẹlẹ̀ doctor detect pé àmàlà ni wọ́n jẹ àmàlà tí wọ́n jẹ yẹn kẹ́míkà wà bẹ́ẹ̀. nínú àmàlà kẹ́míkà wà bẹ́ẹ̀. tí doctor sọ nìyẹn pé kẹ́míkà wà nínú oúnjẹ tí wọ́n jẹ yẹn. ìgbà tí apá doctor dẹ̀ka ó rí fáwọn sí FMC Ìjàbá. Lábẹ́òkúta. ibẹ̀ ni ó ti drop dead after some days. àwọn mélòó ló ti wá kú báyìí bàbá. wọ́n ti tó 5 báyìí. wọ́n ti tó 5 báyìí. ṣẹ́rù nǹkan yìí èyí ṣẹlẹ̀ ládùúgbò yìí tẹ́lẹ̀. kò ṣẹlẹ̀ rí. àwọn bo ni wọ́n ti máa ń dáná oúnjẹ. bí náà ni. ibi tó ti ń dáná oúnjẹ náà rí. àbí ká ní orúkọ yìí sà. orúkọ mi ni Akínṣọlá Gbénga. Akínṣọlá Gbénga bó lẹ ṣe jẹ́ ládùúgbò yìí. ẹni tó jẹ́ olóògbé yìí àwọn ni alága ẹgbẹ́ ìlúgùn mutual success tí èmi sì jẹ́ akọ̀wé fún wọn. bó lọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀. ohun tó ṣẹlẹ̀ pé lọ́jọ́ Wednesday lọ́jọ́ meeting wa ọjọ́ yẹn jẹ́ ọjọ́ jàǹkàrà tá a máa mú nǹkan jà wá sọ́jà mo wá pọ̀ pé alága èmi ò ní lè wá sípàdé èní ọjọ́ jàǹkàrà ni o wọ́n wá sọ fún mi pé kò yẹ kí n má wá sípàdé o torí àwọn yàgbẹ́ mọ́jú ni o láti àná mo ní ó dáa máa try máa wá ìgbà tí máa fi dé wọ́n wá pọ̀ pé mo ti wà ní meeting o alága ibo lẹ wà àwọn èèyàn dẹ̀ ti ń dé o àwọn náwọn gba ìpè kan o ara ọmọ kan ò yá o ó wà ní hospital ní Ajítọ́lá o àwọn nǹkan báyìí la fẹ́ ṣiṣẹ́ lé lórí nípàdé ká máa bá pàdé lọ adẹ̀nà ó dáa bí kan nínú àwọn ọmọ ẹgbẹ́ wa tó ṣe ń bọ̀ nípàdé pẹ̀lú ọ̀kadà lórí àkọ́bí wọn Pọ́ọ̀lù yẹn ó gbé délé ó wá bá mi bẹ̀ pé akọ̀wé òun máa gbé Pọ́ọ̀lù délé nísìn Pọ́ọ̀lù ní inú ń run òun mo ní àṣẹ ìpalága tán nísìn ọ̀nà wà lọ́sibítù ṣáà tún máa pè wọ́n pé inú ń run ọmọ wọn kan ni àwọn èèyàn tó wà mẹ́ẹ̀dẹ́yìn kí n pè wọ́n mo wá tó tún wọn pè pé alága wọ́n máa gbé Pọ́ọ̀lù délé nísìn wọ́n máa nínú ń run
alága ní ó yẹ ẹ máa bá mi gbé wọn bọ̀ ẹ máa bá mi gbé wọn bọ̀ ẹ máa bá mi gbé wọn bọ̀ gbogbo lé ni kó tó dípa máa gbé yẹn dé hospital akànrí pé ó ti di dára nù ó ti dọwọ́lẹ̀ aṣágbedébẹ̀ báwo lẹ ṣe ibẹ̀ náà tí wọ́n ń ṣàlàyé pé àmàlà làwọn jẹ alẹ́ àná àwọn dẹ̀mú kínní ẹ̀rí inú ògì tí àwọn ṣẹ́ àwọn fi mísì àmàlà yẹn wọ́n nítorí àwọn máa ń jẹ àmàlà tí ó bá ń fà ó dá o ibẹ̀ náà la wà ní igbákejì alága tí wọ́n ń béèrè pé ọmọọṣẹ́ yín àdìsá nǹkan ṣóun ò jẹ nínú oúnjẹ ìná ni ká lọ bá wọn wò lóko nígbà tá a máa fi dé oko akànrí níbi tí yẹn gbé abọ́ sí àti ibi tó ti ń ṣiṣẹ́ lọ bó ṣe jáde síta wà báyìí ló ní ọ̀gá ó rẹ̀ mí gan o mo ti bì látàárọ̀ o gbogbo mú báyìí ìyẹn ọmọọṣẹ́ wọn tó ń ṣiṣẹ́ fún ẹ gbogbo mú báyìí mo fi bi o igbákejì alága ẹ̀ tẹ̀sán gbà ó bá dẹ̀ ti máa bọ̀ ńlẹ̀ mìíràn sọ pé ọlọ́run jẹ́ kárí kò ṣe dáadáa ó bá ti máa bọ̀ ńlẹ̀ bá a ṣe gbé yẹn náà dèbí nìyẹn ìgbà tó di àgbédé hospital ìgbà tó di Thursday yẹn èmi ò lè ráyè yọjú sí wọn nítorí ọjọ́ ọjà ni mo kàn ní kí wẹ́ẹ̀fù mi bá mi yọjú sí wọn ni kí n pe mọ́mí wọn lálẹ́ kí n kí wọn wípé ẹ kú tọ́jú àwọn ọmọ Yorùbá wo ni ara wọn o ni wọ́n dẹ̀ máa tọ́ pé akọ̀wé àwọn máa ti wà ní FMC àwọn ti gbé àwọn mẹ́ta kan wá kódà àwọn méjì tó kù wọ́n ti ń gbé wọn bọ̀ ní ojú ọ̀nà báyìí ká sá máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ibẹ̀ láti kò sí pé Ọlọ́run jọ̀ọ́ bá wa dóòlà ẹ̀mí wọn ṣùgbọ́n pẹ̀lú ìyàlẹ́nu ńgbà tó máa fi di bí aago 10 alẹ́ ní igbákejì alága yẹn ti pè mí padà pé ọmọ àbúrò wọn tó ń gbọ́dọ̀ wọn yẹn o ọmọ yẹn ti kú o ó dá o Ọlọ́run bá wa dá wọn tó kù sí o àárọ̀ ọjọ́ kejì ní Friday èmi náà ti jí dé FMC yẹn but pẹ̀lú ìyàlẹ́nu gbogbo ìgbà tí mo débẹ̀ kò ju ìṣẹ́jú 15 lọ wọ́n wá ní àwọn fẹ́ lọ tọ̀ bọ́ ṣe bì báyìí ìkìdá ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ yẹn ti dúdú tó kiri bí ẹni pé kókó téèyàn ń mu so wọ́n dẹ̀ ń fún wọn ní treatment lóríṣiríṣi bí aago 9 àárọ̀ yẹn bọ́ọ̀lù àkọ́bí wọn yẹn náà tún kú atúndọ̀dọ̀ màmá yẹn atátún rọ̀ wọ́n pé kán ti ẹ̀jọ̀ kán máa wojú kan tó kù ìkan má bara jẹ́ kọ́ ló ń dá ìkan tó kù sí fún wọn ní àwọn bí nínú ọmọ yẹn ọmọ kẹta wọn yẹn ọmọ àbúrò ìyàwó ni ọmọ àbúrò ìyàwó ni. Pọ́ọ̀lù àkọ́bí ti kú. Èkejì ńkọ́. Èkejì yẹn ṣì wà tó ṣì ń yí lọ yíbọ̀ lórí bẹ́ẹ̀dì yẹn ṣùgbọ́n àwa padà sí kílà lọ́jọ́ Friday yẹn nígbà tó máa di alẹ́ Saturday náà pè kan nínú àwọn ọmọ ẹgbẹ́ wa wípé alága ti kú o àti ọmọọṣẹ́ wọn yẹn o ibẹ̀ ni ọkàn gbogbo èèyàn ti bàjẹ́ pé irú kí leléyà ò rí irú eléyìí rí o alánà yìí wọ́n tún pè wá pé second born wọn lé àyè náà ìyẹn náà tún ti kú so bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn. bá a bá gbọ́ ohun táwọn ẹlẹ́rìí yìí ń sọ lọ́kùnrin ẹja gbọ́ ohun táwọn obìnrin tí wọ́n wà níbẹ̀ náà wí ó ṣojú tiwọn náà ẹja gbọ́ ohun tí wọ́n fẹ́ bá wa sọ. kí lorúkọ yín ẹ sọ orúkọ yín. Juliana Patrick. Juliana Patrick. bó o lè jẹ́ sí wọn ládùúgbò yìí. a jọ wà ní agbègbè kan náà. ẹjọ múlégbéra. ẹjọ múlégbéra. ilé tí ń dà. ṣé wà lọ́wọ́ ní ẹgbẹ̀rún. lẹ́yìn ilé yìí. lẹ́yìn ilé yìí. ilé tí ń lákàn lọ́wọ́. lákàn lọ́wọ́. bó o ló ṣe ṣẹlẹ̀ kí ni tẹ́ gbọ́. bí mo ṣe gbọ́ mo ń dí ẹja lọ́wọ́ ó wá ń sọ pé ìyá Friday pé ọ̀rẹ́ ọmọ òun ní náà skul pé ó pè òun pé kó wá mú ọmọ wọn lọ hospital pé ọ̀rẹ́ òun bọ́n ṣe lọ fọ̀kadà ó ṣe gbọ́ ọ̀kadà ló gbọ́ ọmọ yẹn lọ sí hospital gbogbo ọmọ yẹn lọ sí hospital a lọ wò ní hospital lẹ́yìn ìgbà tá a lọ wò ó tìrì tiẹ̀ títí ń gbòóyá ara tiwọn náà kò yá ó bẹ̀rẹ̀ sí ní ra wọn náà ń gbòóyá ọmọọṣẹ́ tó gbà síbẹ̀ ó rí ọmọdé ọmọọṣẹ́ náà gbogbo wọn ló ti rẹ̀ kalẹ̀ àtàwọn ọmọ méjì tó bí gbogbo ẹ̀ ló rẹ̀ kalẹ̀ bẹ̀ lẹ́yìn ẹ̀ ó gbé wọn kúrò ní hospital bẹ̀ ó lọ sí hospital ibi ọ̀nà ọ̀dídà Abẹ́òkúta ló gbé wọn lọ. ní Federal Medical Center FMC. ní Federal Medical FMC ló gbé wọn lọ gbọ́ gbé wọn lọ síbẹ̀ aṣáǹlówó wọn ó ń tírìtì wọn bẹ̀ gbó tírìtì wọn títí ọmọ kékeré tán kọ́kọ́ gbé lọ́dọ̀ wọn ló kọ́kọ́ kú lẹ́yìn ìgbà téèyàn yẹn kú àkọ́bí ẹ̀ ọkùnrin kékeré náà tó ń lọ skul ìyẹn náà kú lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ pé ìyẹn kú ni bàbá náà kú lẹ́yìn ìgbà tí ìyẹn kú ni ọmọ ẹ̀ náà ọmọbìnrin ìyẹn náà kú gbogbo ẹ̀ ó ṣàjọ àwọn márùn ṣùgbọ́n ìyàwó ò tí kú ṣùgbọ́n ìyàwó ò tí kú ọ wà níbi tó ń tírì tiẹ̀ báyìí ní ìsìn.
Ọlọ́run Elédùmarè kó jẹ́ kí ìyẹn náà kí n kọ́kọ́ máa ṣe o. àmín. Kó àwọn orílẹ̀-èdè kó gbà wá o dí àmọ́ nǹkan tí eléyìí àmọ́ ibi tí ikú eléyìí ti bá wá o. èèyàn Marun Adédòkun Adéọlá báwo ṣe sí ìlú ìgbé àti ìdílé yìí. àjọ jẹ́ ọmọlẹ́yìn Kristi. Ìpàdé tá a máa ń ṣe ìtajọ́ ọmọlẹ́yìn Kristi láti lọ pàdé tó èmi náà mọ̀ wọ́n rí ọdún náà máa kọ́kọ́ mọ̀ wọ́n ní ìlú Kílà gbogbo ìgbésẹ̀ mi nílùú Kílà gbogbo ẹ̀ ṣẹ̀yìn wọn ìyẹn olóògùn wọ́n dẹ̀ jẹ́ tó da ó fáyàn mọ́ra ìgbà tí màá kọ́kọ́ wọ Kílà wọ́n fi ibi iṣẹ́ wọn sílẹ̀ láti wá bá mi gbé bóyá máa bọ̀ ń bèbà àwọn gan ló bá mi wálé tí mo fi gbà sí Kílà wọ́n gbà tí wọ́n papòdà tí wọ́n sì dára wa mọ́ báyìí ó jẹ́ ohun tó jẹ́ ohun ìbànújẹ́ gidi. wọ́n ti sún wọn báyìí. Wọ́n ti sún wọn látọjọ́ Sunday. látọjọ́ Sunday ànírú ẹ̀ mọ́. làákàyè tẹ́mi ọ́ pè wá sí lórí eléyìí náà ni wípé ayé tá à ń lò yìí ó ti lu jára wọn ìwádìí ń lọ lọ́wọ́ bóyá àmàlà tí wọ́n jẹ ló ṣekú pa wọ́n nu mọ̀lẹ́bí yìí a sì ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ wípé ìyá tó dáná àmàlà fún wọn nu mọ̀lẹ́bí yìí ìyá yìí náà wà lórí yóò kú ni yóò yè ni ẹsẹ̀ kọ ayé ẹsẹ̀ kọ ọ̀run ló wà báyìí inú àwọn mẹ́fà tí wọ́n wà nu mọ̀lẹ́bí tí wọ́n ń gbénu ilé táwọn yìí àwọn 5 wọ́n ti filẹ̀ ṣaṣọbora báyìí àmàlà tí wọ́n wá jẹ yìí ṣáàpọ̀ òun ló fà á ọbẹ̀ tí wọ́n fi jẹ ṣáàpọ̀ òun ló ṣe sábàbí àwọn ìjọba ó ṣèwádìí wọ́n sì ń ṣèwádìí lọ́wọ́ lórí ìyẹ̀fun àmàlà yìí àtọbẹ̀ tí wọ́n fi jẹ àbọ̀wádìí wọn á wàá jábọ̀ fún yín torí etí tó bá gbà lọ ó yẹ kó gbábọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbé dání ṣùgbọ́n o ẹjẹ́ àjọ máa rò ó jinlẹ̀ ká sì máa fura gbogbo oúnjẹ tí a bá fẹ́ sè oúnjẹ tí a bá dómi rẹ̀ léná a fẹ́ kó ń di oúnjẹ tí a wà ẹjẹ́ a máa ṣe làákàyè pẹ̀lú rẹ̀ o a fẹ́ sáré fún oúnjẹ sórí iná ká jáde afẹ́rẹ́ rẹ̀ ra nǹkan oúnjẹ sì wà lórí iná àmẹ́ni tí ń ṣọ́ ni torí kò síbi táburú ò lè gbà wọlé ilẹ̀ mi fi ń pé àròjinlẹ̀ ńlẹ̀ tò yìí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àwọn ohun tá a fi ń ṣoúnjẹ wa nílẹ̀ kóòtù òjíire nínú ìwádìí tiwa àwọn kan pé ká ṣọ́ra fáwọn pákí kan ń bẹ ìyún gbàgùdá wọ́n náà àwọn pákí yìí wọ́n ní tí wọ́n bá fún omi inú rẹ̀ dáadáa wọ́n ní a máa ṣe sábàbí èmi ò tí ì mọ̀yún àmẹ́nu àwọn àgbẹ̀ láti ń gbọ̀yún bó máa fi ṣerú àmàlà yìí ǹjẹ́ kò lè fa wàhálà bí àwọn ìjà mọ̀ ṣọ́ra èyí tó dé lárí yìí o kọ́lọ́hún jọ ṣe mọ̀ báyìí ká má rí kú àkúfà láwùjọ ṣùgbọ́n gbogbo wa ẹja àjọ náà rò jinlẹ̀ ká sì máa fura gbogbo ohun tá a bá jẹ ẹja máa ṣọ́ o àní jì sọ́fì ayé o òun ayé gbédé ńlá àtújọ rí yìí o kọ́lọ́mọ̀ fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o ó nàgbára ó dìgbà. tí mo béèrè fẹ́ni tó lè ṣe.